náà ẹ wá gbọ́ eléyìí mo fẹ́ sọ àwọn àmì kan tí ẹ fi dá àwọn àjẹ́ inú ṣọ́ọ̀ṣì mọ̀. Màá sọ àmì 27 àwọn àmì 27 tí ẹ fi dá àwọn àjẹ́ inú ṣọ́ọ̀ṣì mọ̀. Number 1, àwọn àjẹ́ inú ṣọ́ọ̀ṣì, àwọn Símónì oṣó àtàwọn Jésébélì àjẹ́. Number 1, wọ́n máa ń jẹ́ olófin tó tó. Kí ni ìtumọ̀ olófin tó tó? Wọ́n máa ń fẹ́ wádìí fín ìdí kókó. Wọ́n máa ń fẹ́ tójú bọ gbogbo nǹkan. Wọ́n máa ń fẹ́ wọ́n ìgbà míì gan wọ́n á fẹ́ fira wọn hàn bí olódodo. Wọ́n á fẹ́ fira wọn hàn bí olódodo. Àwọn odò ìwà mímọ́ legalistic righteousness. Àwọn ìwà mímọ́ olófege. Àwọn òdodo arúmọjẹ. Ìwà mímọ́ arúmọjẹ wọ́n á fẹ́ máa ṣe. Àwọn holier than thou sinners. Àwọn holier than thou witches tó yẹ pé wọ́n á fẹ́ máa ṣe bẹ́ẹ̀ pé àwọn làwọn mọ́. Ríru àwọn àjẹ́ bẹ́ẹ̀ wọ́n ò ní lo yarin, wọ́n ò ní lo necklace, wọ́n á wé gèlè méjì, wọ́n á múra gẹ́gẹ́gẹ́ tí gbogbo ìgbà wọ́n mọ porúkọ Jésù, wọ́n mọ ní Jésù làwọn gbójúlé, ṣùgbọ́n ìwà wọn fi hàn pa àjẹ́ ni wọ́n. Àjẹ́ ni wọ́n. Ṣẹ́rí ẹ tún gbọ́ yìí o. Náà ẹ jẹ́ ń fi kíní kan hàn yín kí n tiẹ̀ tó tẹ̀síwájú. Ẹ jẹ́ kí gbogbo aṣí Báíbù wá sínú 1 Samuel chapter 15. Náà ẹ ṣí because ṣẹ́rí 1 Samuel chapter 15 máa fi àṣírí kan hàn nílẹ̀. 1 Samuel chapter 15 ẹ ti ṣí. Now 1 Samuel chapter 15 verse 23 ẹ mọ̀ gbọ́ o. Nítorí pé ìṣọ̀tẹ̀ dàbí ẹ̀ṣẹ̀ àfọ̀ṣẹ àti agídí gẹ́gẹ́ bí ìwà búburú àti ìbọ̀rìṣà. Nítorí pé ìwọ kọ ọ̀rọ̀ Olúwa òun sì ti kọ́ ní ọba. So ẹ rí níbi wípé tí èèyàn bá jẹ́ ọlọ̀tẹ̀ nínú church, ẹ̀mí àjẹ́ ló ń ṣiṣẹ́ nínú ẹ̀. Gbọ́ mi, ìwọ tó wà ń bì sórí ó lè yẹ kí tó gun ayé ẹ ti wá nìyẹn. Àwọn àjẹ́ inú ṣọ́ọ̀ṣì wọ́n máa ń jẹ́ ọlọ̀tẹ̀. Ìwà ọ̀tẹ̀ wọn gan ló sọ wọ́n dàjẹ́. Kì í fòlọ̀ pàdé, ṣùgbọ́n kì í fòlọ̀ pàdé, dẹ̀ lẹ́yẹ, a mọ̀ pé lẹ́yẹ, ṣùgbọ́n sórí ọ̀tẹ̀ tó ń dálẹ̀ nínú chọ́ọ̀chì yẹn ó fi hàn pa jẹ́ ni ọ́. Àwọn kan gbé ọ̀rọ̀ chọ́ọ̀chì yẹn sókè, ìwọ ń gbé sílẹ̀. Àwọn kan fẹ́ kí nǹkan lè dá, ìwọ ń bà nǹkan jẹ́. Àjẹ́ ni ẹ̀ náà. O mọ̀ pé mi àfọ̀ṣẹ mi àjẹ́ ló ń ṣiṣẹ́ nínú ẹ̀, spirit of witchcraft. Ò ń dá ọ̀tẹ̀ sílẹ̀. Kò sí àwọn kan tó jà nínú ṣọ́ọ̀ṣì tán máa parí ìjà fún tán máa ní kan rojọ́, wọ́n á dárúkọ ẹ lọ. Tí wàhálà bá ń ṣẹlẹ̀ ní àárín àwọn kwaya, wọ́n á forúkọ ẹ síbẹ̀. Tí ogun kan bá ń ṣẹlẹ̀ láàárín àwọn obìnrin rẹ̀, wọ́n á dárúkọ irú èèyàn wo ni ẹ́. Ẹ̀mí burúkú kan wà nínú ẹ̀. Ìkà ni ẹ́. Ìwọ yìí náà ló lọ ń disciple àwọn èèyàn nínú church ni wàá máa sọ fún wọn, wàá máa instigate wọn against the pastor. Tán bá sọ̀rọ̀ kan tán láàárín àwọn wákàtí tán ní tó báyìí la ṣe sọ, ìwọ yìí ni wàá padà náwó ni wàá ní kò lè ṣeé ṣe. Ìgbà míì ìsìrè tó o bá sọ̀rọ̀ lójú gbogbo àwọn ènìyàn, wàá pe àwọn bíi méjì kan sẹ́yìn, wàá mọ̀ sọ̀rọ̀, wàá dẹ̀ mọ̀ sọ wọn pé kọ́ má jẹ́ kí pásítọ̀ gbọ́. Àjẹ́ ni ẹ́. Ẹ̀mí àjẹ́ wà nínú ẹ̀, ò fura ni. Àjẹ́ ni ọ́. Sórí òun ló fà á tó fi jẹ́ pé ayé ẹ ò nítumọ̀. O ò lè bà tẹ́ḿpìlì Ọlọ́run jẹ́ kó mọ̀ ṣèkà nínú chọ́ọ̀chì kan kó dẹ̀rù kó máa dáa fún ẹ. Ó ní ẹ̀yin ò mọ̀ yín pé tẹ́ḿpìlì Ọlọ́run, ẹni tó bá fẹ́ bà tẹ́ḿpìlì Ọlọ́run jẹ́ pé parun la ó parun. Tó bá wà nínú àwọn tó ń dá wàhálà lẹ̀ fún pásítọ̀, ọ̀nà ò lè ṣí fún wọn náà. O ò lè rójú rere Ọlọ́run. Tó bá wà nínú àwọn tó yẹ pé ó ń gbé pásítọ̀ lẹ́mìí gbóná, ìwọ ló ń ru àwọn kan sókè ìpè ànígbà fún pásítọ̀. Kí ni pásítọ̀ gan ṣe náà? Kí ni ọmọ ọdún mélòó gan ni pásítọ̀ gan náà? Mo jùlọ kíní kan wọ́n á dẹ̀ mọ̀ ṣe kíní kan, wọ́n fẹ́ sọ̀rọ̀ àwọn Ọlọ́run lé wa lórí ni. Ẹ má jẹ́ àgbà fún pásítọ̀. Ẹ wo èmi ò bẹ̀rù ẹnìkan o. Èmi ò bẹ̀rù ẹnìkan. Èmi lè kó pásítọ̀ lójú kíní. Kí ló fẹ́ ṣe? Ṣó fẹ́ pa mí ni? Ṣó fẹ́ pa mí ni? Ẹ wo èmi ò bẹ̀rù pásítọ̀ o. Àjẹ́ ni ẹ̀. Ẹ̀mí àjẹ́ wà nínú ẹ̀. Ìkà ni ẹ̀. Gbọ́ ilé tíwọ náà bá wà nínú àwọn tó máa ń sọ̀rọ̀ chọ́ọ̀chì láì dá, òun sọ̀rọ̀ pásítọ̀ láì dá, ẹni àmì òróró Ọlọ́run tó ń gbàdúrà fún ẹ, ìwọ lẹ́nu ẹ gbà láti mọ sọ̀rọ̀ àrífín sí wọn. Ìwọ lẹ́nu ẹ gbà láti mọ bú àwọn pásítọ̀. Ìwọ àtìyàwó àtàwọn ọmọ ẹ, ìwọ àtọkọ ẹ jẹun tán nínú ilé. Ọ̀rọ̀ pásítọ̀ lẹ́wà tẹ́ lórí tébù. Ọ̀rọ̀ pásítọ̀ lẹ́wà ń sọ, lẹ́wà mú gbogbo wàásù lẹ́sẹ̀ pé kí lẹ rí sí wàásù ẹ̀kan yẹn. Àmì òun bú pásítọ̀ lójú àwọn ọmọ ẹ. Lójú àwọn ọmọ ẹ o ti ń sọ̀rọ̀ bẹ́ríbẹ́rí nípa pásítọ̀. Ó wá dijọ́ kejì àwọn ọmọ ẹ dé chọ́ọ̀chì tán wọ́n ń wo pásítọ̀ lọ́rùn nígbà tí wọ́n ti sọ̀rọ̀ bẹ́ríbẹ́rí pásítọ̀ lójú wọn. Òun ló fà á tó jẹ́ pé ọ̀rọ̀ ayé ẹ ṣe ń dojúrú. Òun ló fà á tó jẹ́ pé ọ̀nà ẹ fi ń dàrú. Ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ nígbà kan, mi ní dárúkọ ìlú ibi tó ti ṣẹlẹ̀. Wọ́n invite mi sí chọ́ọ̀chì kan. Mo ṣe invite mi síbẹ̀. Wọ́n wá ní wọ́n fẹ́ ipe ilé ibi tán máa lọ́ọ̀jì wa sí pé ilé ìyá àjọ ni.
mo ní no problem. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó ti lé ní 15 years. Wọ́n wá nílé ìyá ìjọ náà máa lọ́ọ̀jì wá sí, mo ní no problem. Ibi tí a bá ti fi wá sí àwa ò kí ń kàbá, kò sí wàhálà. Náà bá fi wá síbẹ̀, màmá yẹn dẹ̀rẹ̀, in fact inú ilé wọn fine gan, olówó ni màmá yẹn, ọkọ wọn ti kú. So ibi náà dẹ̀ fi wá sí ó wà comfortable. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Màmá yìí tá bá ti wá gbà ṣe ìsọjí tán lálẹ́, tá bá ń gbàdúrà ní alẹ́ ká tó sùn àti ní ìdájí, ó wá díjọ́ kan bá ṣe ń gbàdúrà nínú ilé àti màmá yẹn. Náà gbogbo àwọn ọmọ màmá yẹn gbogbo wọn ti wà nílùú òyìnbó, ọmọ ẹ̀ kan ṣoṣo ló wà ní Nàìjíríà tó jákọ̀bí ẹ̀. Àwa ń gbàdúrà níjọ́ kan, màmá yìí dá sí wa, màmá yìí ṣe wá lálejò débi pé a fẹ́ lè sọ pé ó pọ̀ jù ní tí màmá yìí tó ṣe dáadáa sí wa gan. Náà bá ṣe wá ń gbàdúrà yẹn, lójijì lẹ́mí Ọlọ́run wá ní kí n sọ fún màmá yẹn wípé kò ní jẹun ọmọ, pé òun Ọlọ́run lòun ń bínú sí, pé kò ní jẹun ọmọ. Irú mẹ́sẹ̀jì ìwò rèé, ó difficult fún mi láti sọ̀rọ̀ ẹ̀. Olúwa sọ fún mi pé sọ fún obìnrin yìí pé kò ní jẹun ọmọ, kìdẹ́ ń ṣayé ni ò ní jẹ́ ó jẹun ọmọ, òun Ọlọ́run ń bínú sí. Mo ní màmá, mo fẹ́ rí tábà ṣorí ọ̀fẹ́ tán, màmá yẹn bá rí mi. Mo ní màmá ní tó Olúwa sọ̀rọ̀, Olúwa sọ pé ẹ ní jẹun ọmọ, ipe tó lóun ń bínú sí. Màmá yìí bá káwọ́lé ló bá bú sẹ́kún. Ó lóun ò jẹun ọmọ lóòótọ́, ó lóun ti sọ pé òun ó sọ fún mi, ló bá sunkún. Mo ní kí ló ń ṣẹlẹ̀ màmá? Ló bá dárúkọ àwọn ọmọ ẹ̀ tó wà nílùú òyìnbó, ọmọ ẹ̀ kan ìyẹn tiẹ̀ ti lò bí 15 years nílùú òyìnbó, and there is nothing to write home about. Gbogbo àwọn ọmọ ẹ̀ in fact ìkan gan tún wẹ̀wọ̀n, gbogbo wọn ìkan ògbé kan láwọn tó wà nílùú òyìnbó. Ó wá ní èyí tó wá jákọ̀ bí tó wà Nàìjíríà, ó láyé ìyẹn ló worst jù. Ó níyẹn ò tiẹ̀ fẹ́ rí òun, ó níyẹn yóò ṣàmọ́ bà nínú jẹ́ ní ipò tiẹ̀ ti sọ̀rọ̀ ẹ̀dọ́mọ sàn. Èyí tó dẹ̀ ń sọ yìí rèé tó jákọ̀ bí ìyá yẹn, gbogbo àwọn ọmọ ẹ̀ ló ti má rí o. Èyí tó jákọ̀ bí ẹ̀ yẹn, ìyẹn kan rìn gànràn kiri, ó mutí, ó níyàwó, ìyàwó ẹ̀ ti dìyàwó oníyàwó, ó bímọ kò mọ bí táwọn ọmọ ẹ̀ wà. Àwọn ọmọ yìí wá jẹ́ ìbànújẹ́ fún ìyá yìí, ìyá yìí bá sọ fún mi tẹkuntẹkun. Ìyá bá ní kí n jọ, kí ló ń ṣe? Mo bá ní èmi náà mọ̀, Ọlọ́run ní sọ fún yín pé ẹ lè jẹun ọmọ náà ni. Ìyá yìí bá dì mọ́ mi, ló bá ní kí n jọ, kí n fàdúrà ràn án lọ́wọ́. Kí ló ṣẹlẹ̀? Nǹkan tí mo sọ yìí kì í ṣe tó ẹ̀ṣẹ̀ fẹ́ ṣẹlẹ̀, ó ti ń ṣẹlẹ̀ sóhun o. Òun ò jẹun ọmọ o, wípé tí ò bá jẹ́ pé ọpẹ́lọpẹ́ bísínẹ́sì òun àti gbogbo àwọn owó tó ń gbà nígbà tó ń fẹ̀yìntì àti gbogbo property tí ọkọ ń fi sílẹ̀ lòun ń lò, òun ò bá ti ṣẹ̀sín o. Náà mo wá ń gbàdúrà. Nígbà tí mo ń gbàdúrà, Olúwa wá sọ fún pé kí n sọ fún obìnrin yẹn wípé ó ti ṣẹ̀ sí wòlíì kan, ó ti kọsẹ̀ lára ìránṣẹ́ Ọlọ́run kan. Tí ò bá dẹ̀ lọ wá ìránṣẹ́ Ọlọ́run yẹn rí, kí ìránṣẹ́ Ọlọ́run yẹn yọ́nú sí, kò ní jẹun ọmọ, ó ṣe máa kú. Mo bá sọ fún, mo bá ní òun ò ṣẹ̀ wòlíì kankan o. Tó bá yẹ pé tó ní wòlíì, òun ò mọ wòlíì kankan tó ń ṣẹ̀. Ìgbà tó di àárọ̀ ọjọ́ kejì, bàbá tó yìn fáìtì wa, ọmọ yìí bá lọ sọ fún, làwọn méjì bá jọ rí mi, lábájọ ń sọ. Mo ní ìtòlúwa sọ fún mi nìyẹn. Àwọn mẹ́wàá dà, ibi tó ti wá sùúrù lójú náà ni pé wòlíì wo wá ló ń ṣe, òun ò ṣẹ̀ wòlíì, òun mọ àwọn wòlíì, òun mọ bọ́ ní. Bàbá rẹ́fẹ̀rẹ̀ yẹn náà wá ń sọ pé màmá yìí máa ń ṣètọrẹ àánú gan o, màmá yìí ó máa ń tọ́jú àwọn ìránṣẹ́ Ọlọ́run gan o, ó dẹ̀ máa ń donate fún iṣẹ́ Ọlọ́run gan o. Kò ń rí kí wá ló dé ìránṣẹ́ Ọlọ́run wo ló ṣẹ̀. Ó kàn yá nínú ìyá yìí kàn ní ẹ dúró, òun ò ṣẹ̀ wòlíì kankan o, ṣùgbọ́n rẹ́fẹ̀rẹ̀ kan wà, rẹ́fẹ̀rẹ̀ bíi méjì tí wọ́n gbé lọ kan tó gbé yìí tó wà ń bẹ̀ yìí wá, pé rẹ́fẹ̀rẹ̀ yẹn àwọn jọ jà o, kì í ṣe wòlíì o, rẹ́fẹ̀rẹ̀ ni o. Mo ní màmá ẹ sọ bíjà ṣe jọ wà láàrin yín fún mi. Mo rò yí pé màmá yìí jẹ́ ẹni tó máa ń lawọ́, tó máa ń ṣe fáwọn ìránṣẹ́ Ọlọ́run. Ó wá dijọ́ kan, èdè àìyedè kan wá ṣẹlẹ̀ láàrin màmá yìí àti rẹ́fẹ̀rẹ̀ yẹn. Ọlọ́run ṣáà ló mọ bó ṣe jẹ́. Màmá yìí ṣáà ní wípé inú ṣáà bí òun lọ́ọ̀kì aṣọ mọ́ rẹ́fẹ̀rẹ̀ lọ́rùn, òun mí jìgìjìgì pé rẹ́fẹ̀rẹ̀ yẹn kó dùn gan, pé kò ṣe pé o, òun ò gbọ́ kó ṣe pé o, pé ṣùgbọ́n mi bọ́ lójú ẹ̀. Mo ní màmá kò ṣe pé omi bọ́ lójú ẹ̀, ẹ ṣe débi pé ẹ bàránṣẹ́ Ọlọ́run nínú jẹ́. Mo ní màmá wàhálà ti dé báyìí, ẹ lọ wá ránṣẹ́ Ọlọ́run yẹn, tẹ́ ẹ bá wá lọ àwọn ọmọ yín ò lè ṣoríire láyé, ẹ forget ẹ, rédèrèdè tẹ máa bá kúrè màmá o, Olúwa ló ní sọ bẹ́ẹ̀ fún yín o. Yé ni màmá ẹ bá ń sunkún, ó ní bó lòun ṣe rí rẹ́fẹ̀rẹ̀
wọn ò mọ bí tán gbé lọ ní rẹ́fẹ̀ bá ní òkè ẹ má wọrí òun máa bá yín wo àwọn chọ́ọ̀chì yẹn dẹ̀ rèé wọ́n jẹ́ chọ́ọ̀chì tó yẹ pé wọ́n máa ní dáyàrí kan tó yẹ pé gbogbo àwọn pásítọ̀ wọn náà mọ́ ni tán máa ń kọ orúkọ gbogbo àwọn rẹ́fẹ̀rẹ̀ àti fóònù nọ́mbà wọn sílẹ̀ náà bá wo inú dáyàrí yẹn náà bá wo orúkọ pásítọ̀ rẹ́fẹ̀rẹ̀ yẹn náà wá wo nọ́mbà tó tán fi síbẹ̀ fún wọ́n pe nọ́mbà yẹn ò lọ ojú mi náà ni wọ́n pè kò lọ títí èmi ṣe sọjí tán èmi ṣe kúrò nílùú yẹn wọ́n rí pásítọ̀ yẹn pé mo ní tí ẹ bá ti rí pásítọ̀ yẹn pè tí ó bá ti yọ́nú sí yín tó bá ti lọ tó bá ti yọ́nú sí yín lẹ́ẹ̀ tó wá bá mi lèmi yóò tó ṣe deliverance fún yín o ok èmi ṣáà lọ later náà bá ní pé àwọn rí ibì kan tí ó dàbẹ̀ pé wọ́n gbé lọ náà bá wà lù yẹn náà wọ́n ṣe gbé mọ́tò nìyẹn odidi ọjọ́ kan náà fi rìnrìn yẹn èmi náà ń fàdúrà ràn wọ́n lọ́wọ́ tó rán pè mí níjọ́ tán lọ wọ́n dé ibi tán ní wọ́n ti gbọ́ pé wọ́n gbé pásítọ̀ yẹn lọ wọ́n débẹ̀ làwọn ẹni wọ́n ti gbé pásítọ̀ kúrò tipẹ́tipẹ́ reverend tẹ dárúkọ yìí wọ́n gbé wá bí lóòótọ́ ṣùgbọ́n wọ́n ti transfer ẹ̀ ibo lẹ wá mọ̀ tán transfer ẹ̀ lọ ní ọ̀nà kinní kan náà bá tún wá lọ bẹ́ẹ̀ náà tún rìnrìn náà tún débẹ̀ náà ni àwọn ti gbé lọ ẹjọ́ bóná gbé lọ agbọ́dọ̀ rí pásítọ̀ ilé reverend ilé ni náà wá dárúkọ ibì kan ìmíì tán tún ti gbé lọ má yẹn sọ fún mi ó ní báwọn ṣe débẹ̀ báyìí tí mọ́tò àwọn páàkì síwájú tán reverend yẹn náà tẹ̀lé reverend tó yí fáìtì mi yẹn ó tẹ̀lé mọ́mọ́ yẹn ó ní bí reverend yẹn bó ṣe jáde báyìí torí pé mọ́tò páàkì ló bá jáde wípé in fact reverend yẹn fúnra rẹ̀ ló jáde ó ní bó ń ṣe rí lọ́kàn báyìí ló ń tú gèlè lórí ló ń fi fún ọ̀jámọ́kùn ló ń bá pariwo ẹgbà wọn o òun ti dára ayé òun ti bàjẹ́ o ó ní ló ń bá yí lẹ̀lẹ̀ lòun sunkún lòun yí lẹ̀lẹ̀ táyé òun ti bàjẹ́ òun ti dára o ẹgbà wọn o bó o láyé òun ò ṣe ní bàjẹ́ kanlẹ̀ táyáyá olóyè arẹ́fẹ́ yẹn lẹ́nu pé màmá kí ló ń ṣẹlẹ̀ kí ló dé kí ló ń ṣẹlẹ̀ ó ní bó ṣe dọ́dọ̀ lòun bá di lẹ́sẹ̀ mú lòun bá ní ọjọ́ ẹgbà wọn òun ti ṣẹ̀yìn òun ti ṣẹ̀ṣẹ̀ ní àmì òróró lọ́rùn ayé òun ti bàjẹ́ lọ ó ní lòun bá ń sunkún ó ní rẹ́fẹ̀rẹ̀ yẹn ṣàní kí ló ń ṣẹlẹ̀ mọ̀mọ́ kò yé òun ó ní gbà tó yá ni rẹ́fẹ̀rẹ̀ tó tẹ̀lé òun lọ ló bá ń ṣàlàyé fún rẹ́fẹ̀rẹ̀ yẹn ló ń bá ń sunkún pé rẹ́fẹ̀rẹ̀ jọ ẹ ṣàánú mi ìgbà ìmọ̀ ní mi ìmọ̀ ẹ dáríjì mi ó ní bí rẹ́fẹ̀rẹ̀ yẹn náà ṣe bú sẹ́kún ni ó ní lòun náà bá ń sunkún làwọn méjì bá jọ ń sunkún ó ní rẹ́fẹ̀rẹ̀ yẹn bá ní mọ̀mọ́ yín tẹ́ ṣe fún mi níjọ́ yẹn dùn mí torí pé ẹ̀yin lẹ lówó nínú church ẹ wà nínú àwọn tó ń sanwó oṣù mi lẹ ṣe fi ẹ̀gbin lọ̀ mí níjọ́ yẹn tó wá di pé mi ò lè sọ̀rọ̀ mọ́ gẹ́gẹ́ bíi pásítọ̀ tẹ́tún lọ́ọ̀kì aṣọ mọ́ mi lọ́rùn mi ò ṣépè fún yín mọ̀mọ́ ṣùgbọ́n ó dùn ẹlẹ́dàá mi omi bọ́ lójú mi ni mọ̀mọ́ bá tún yíra mọ́lẹ̀ ló bá jára ẹ̀ tí wọ́n ń wò ló bá túrò àlàyé òun ti bàjẹ́ sẹ́ òun náà sọ pé ayé òun ti bàjẹ́ tó ti tán fún sẹ́ tó ò bá yọrùn sí ayé òun ti dojú ló bá ń ṣépèlé rẹ̀ ó ní rẹ́fẹ̀rẹ̀ bá gbé òun dìde ó ní rẹ́fẹ̀rẹ̀ bá dì mọ́ òun lónà bá dì mọ́ rẹ́fẹ̀rẹ̀ ó ní rẹ́fẹ̀rẹ̀ bá ní mọ̀mọ́ mo dáríjì yìí ó ní rẹ́fẹ̀rẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní fomijé gbàdúrà fóun ló ń gbàdúrà fóun mo dẹ̀ ti sọ fún ọmọ ní ẹ wá ẹ̀bùn tó dáa ẹ wá ẹ̀bùn àwọn nǹkan gidi tó jọjú olówó iyebíye tó bá ti gbẹ̀bẹ̀ ẹyin tán tó ti gbàdúrà fún yín ẹ wá gbé ẹ̀bùn yẹn fún tí ò bá gba ẹ̀bùn yẹn lọ́wọ́ yín ogun òṣẹ́ o ṣẹ́rí ni màmá bá lọ sẹ́yìn búùtù ló bá ní kí rẹ́fà óyóyóyá ẹ̀kọ́ kiri náà bá kó ogun ẹ̀ náà máa ń kó ogun ẹ̀bùn tó kó wá ló bá kó fún ni rẹ́fà bá ní òun ò ní gbà ló bá ní àtẹ́ bá gba ẹtì bá yé òun jẹ́ o ni rẹ́fà bá ṣàgbà ogun ẹ̀bùn yẹn ni rẹ́fà bá tún ẹ̀ṣẹ̀ tún wá súre míì fún ṣẹ́rí ọjọ́ yẹn ìrọ̀lẹ́ ọjọ́ yẹn náà gbéra kúrò níbẹ̀ wọ́n dé sí orí òkè ọ̀dọ̀ wa wọ́n wá bá mi ní orí òkè ìgbà tó ṣe máa dé orí òkè ọ̀dọ̀ wọn ó ti ń lọ bíi tó 12 lóru wọ́n láwọn ó dórí òkè náà ni la bá bẹ̀rẹ̀ àdúrà fún mọ̀mọ́ yìí àti reverend la bá bẹ̀rẹ̀ àdúrà èmi àti reverend àtàwọn èèyàn wa la bá bẹ̀rẹ̀ deliverance ǹjẹ́ jẹ́ mọ̀ yìí pé lẹ́yìn deliverance yẹn lẹ́yìn tí mọ̀mọ́ yẹn ti tọrọ àforíjì lọ́wọ́ reverend ní ọ̀nà tó ṣí fáwọn ọmọ ẹ̀ nílùú òyìnbó ní ọ̀nà tó ṣí fún òun náà ṣe rí èyí tẹ́ ń gbọ́ mi ẹlòmíì nínú yín ìwà ìbàjẹ́ tí ìyá yín ti wù sí pásítọ̀ kan òun lẹ̀sẹ̀ ń ké lórí yín tẹ́bàdẹ̀ máa rí àwọn wòlíì wọ́n sọ pátá ara ìyá yín lógún ti ń jà ìyá yín ò lájẹ́ ó lè jẹ́ kó ti ṣẹ̀ṣẹ̀ ní àmì òróró kan ẹlòmíì nínú èyí tẹ́ ń gbọ́ mi ìwà ìbàjẹ́ tí bàbá yín ti wù sí pásítọ̀ chọ́ọ̀chì òun ló ń ké lórí ẹ̀yin ọmọ so ìwà yẹn ọ̀pọ̀lọpọ̀ kíyèsí sórí tán bá ń dìtẹ̀ ránṣẹ́ Ọlọ́run má bá wọn síbẹ̀ tán máa ń rojọ́ ránṣẹ́ Ọlọ́run má bá wọn síbẹ̀ má jẹ́ kán ba tiẹ̀ jẹ́ ọ̀pọ̀lọpọ̀ kíyèsí
àwọn àjẹ́ nínú ṣọ́ọ̀ṣì wọ́n sábà máa ń mọ bíbélì, wọ́n máa ń mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ṣùgbọ́n bí wọ́n ti jẹ́ olùgbọ́ àti olùsọ ọ̀rọ̀ Ọlọ́run tó, wọn ò ní jẹ́ olùṣe. In fact, irú wọn máa ń ṣòro wàásù fún, torí kẹ́ tó kó ti bìkan ní Báíbù ó ti sọ, kẹ́ tó dárúkọ bìkan ní Báíbù ó ti mọ̀, tó ti mọ gbogbo ẹ̀ sórí. Ó mọ òtítọ́ ṣùgbọ́n kò gbà kí òtítọ́ kó sọ òun dòmìnira. Ó mọ ọ̀rọ̀ Ọlọ́run, ó ń ka ọ̀rọ̀ Ọlọ́run, ó ń sọ ọ̀rọ̀ Ọlọ́run, ṣùgbọ́n kò ní jẹ́ olùṣe ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn àjẹ́ inú ṣọ́ọ̀ṣì yẹn ṣe lè dá wọn mọ̀ nìyẹn. Ẹ má gbàgbé pé mo sọ pé àwọn àjẹ́ inú ṣọ́ọ̀ṣì, àwọn àjẹ́ tá à ń sọ ìmí ò ń fò nu wọn o, gbogbo wọn kọ́ ló ń fò, kò ní fò, kò sì kí ń lọ́pàdé, ṣùgbọ́n ìwà wọn ìwà ẹ̀mí àjẹ́ ni. Irú wọn dẹ̀rẹ́ wọ́n máa ń béèrè question, wọ́n á máa béèrè question, wọ́n á máa sọ oríṣiríṣi nínú chọ́ọ̀chì, tí wọ́n bá ń ṣe pé àwọn náà máa wà fọ́kà jù nínú chọ́ọ̀chì, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìṣe àtiwá wọn kò fi tọmọ Ọlọ́run hàn. Àwọn àjẹ́ nínú ṣọ́ọ̀ṣì wọ́n máa ń fi ìfẹ́ hàn sí iṣẹ́ Olúwa, wọ́n máa ń jẹ́ olùfọkànsìn, wọ́n nígbóná kan, bó tilẹ̀ jẹ́ pé wọ́n nígbàlà ọkàn, ṣùgbọ́n wọ́n jẹ́ olùfọkànsìn, onítara fún iṣẹ́ Olúwa, ṣùgbọ́n wọ́n nígbà kí ọ̀rọ̀ Ọlọ́run kó wó wọn palẹ̀, wọ́n ní ìwó palẹ̀, ṣùgbọ́n wọ́n máa ń fẹ́ láti jẹ́ olórí. Àwọn àjẹnu ṣọ́ọ̀ṣì wọ́n máa ń fẹ́ láti jẹ́ abẹnugan, wọ́n máa ń fẹ́ láti jẹ́ aṣáájú, wọ́n máa ń jẹ́ kó yẹ pé àwọn làwọn ń ṣe lé, àwọn làwọn ń ṣe tọ̀hún, àwọn làwọn wà ní ipò ọlá nínú ṣọ́ọ̀ṣì, ṣùgbọ́n ìwà ibi ó wà lọ́wọ́ wọn. Àwọn lẹ́mọ́ rí tí wọ́n mọ̀ fẹjọ́ pásítọ̀ sùn, dádì ò fún mi ní wàásù, wọ́n fún mi níṣẹ́ ṣe nínú ṣọ́ọ̀ṣì, wọ́n fẹ́ pa ẹ̀bùn mi mọ́ mi lára, wọ́n fẹ́ kí n rẹ́bùn mi lò, sáà níjẹ́ kẹ́mi náà wàásù ni, ṣé o ti ẹ̀yẹ ẹ̀kọ́ kan náà ó yẹ kí dádì mọ̀ pẹ̀lú àwa iná káwa náà mọ̀ píríkì. Àwọn àjẹnu ṣọ́ọ̀ṣì yìí náà rí yẹn. Ṣọ́ra mọ́ bàrú wọn dára nǹkan pọ̀, mọ́ jẹ́ kán bá tiẹ̀ jẹ́. Wọ́n mọ àwọn àjẹnu ṣọ́ọ̀ṣì mọ́ fẹ́ káwọn èèyàn bu ọlá fún wọn, ṣùgbọ́n àwọn gangan fún ara wọn ò ní bu ọlá fáwọn aṣíwájú. Ẹ rí wọn, wọ́n á fẹ́ mọ claim pé àwọn ti pẹ́ nínú church, wọ́n fẹ́ràn ìtàn, wọ́n fẹ́ràn ìtàn, wọ́n á mọ sọ̀tàn. Mo rántí ìgbà kan tá à ń fi foundation church yìí lélẹ̀, orí mi yìí ni mo fi ru sìmẹ́ǹtì náà, mo mọ iye tí mo ná nínú church yìí náà, mo mọ iye tí mo fi ń support iṣẹ́ Olúwa nínú ilé Olúwa yìí, mo mọ èmi ní mi jẹ́ ká ṣe ni pásítọ̀ ti tú, èmi ní mi jẹ́ kí ìyá ti jẹ pásítọ̀ kú, mo mọ iye tí mo ń donate fáwọn ọmọ pásítọ̀ tí ebi ò fi pa wọ́n kú sínú ilé, mo mọ kíníkan ṣé èmi ló wáyé kí pásítọ̀ bọ́ ọmọ mi wí. Àwọn àjẹnu ṣọ́ọ̀ṣì mọ́mì tó bá yẹ pé tó bá bá ọmọ yín wí láàrin ikú àyà, ẹ̀yin lẹ máa ń yarí mọ́ wọn lọ́wọ́, lẹ máa ń dá wàhálà lẹ̀, ẹ̀mí àjẹ́ wà nínú yín ẹ̀ fúra ni, ẹ̀mí burúkú. Tó bá yẹ pé wọ́n náà ló máa ń fẹ́ kán fi ẹ́ sípò ńlá nínú ilé Olúwa, ló máa ń fẹ́ kán tọ́wọ́ náà bá ti wá fi ẹ́ sípò ńlá kan, inú ò mọ bí ọ, àjẹ́ ni ọ́. Tó bá yẹ pé tó o bá mú mọ̀ràn kan wá nínú church tí ìmọ̀ràn tiẹ̀ ò bá wọlé, tí wọ́n gbà mọ̀ràn tiẹ̀, ó máa ń bọ́ sápò bínú ẹ tí wàá mọ lùlù kówókówó nínú church, àjẹ́ ni ẹ̀, ẹ̀mí àjẹ́ wà nínú ẹ, charismatic witch ni ẹ, charismatic witch ò ní ẹ. So o kì í ṣàjẹ́ ẹlẹ́yẹ, ṣùgbọ́n àjẹ́ charismatic ni ẹ, àjẹ́ inú ṣọ́ọ̀ṣì ni ẹ. So àwọn nǹkan yẹn wà ń bẹ̀, ẹ rí ẹlòmíì ṣe rí àwọn àjẹ́ inú ṣọ́ọ̀ṣì, wọ́n burú débi wípé wọ́n ní àdábọ̀wọ́ ìrẹ̀lẹ̀, ìsìn ṣe kárí mi, ìsìn ojú ṣe kárí mi lásán. Wọ́n máa ń fẹ́ ṣe nǹkan kí pásítọ̀ lè sọ pé àwọn náà ṣe rí àwọn àjẹ́ inú ṣọ́ọ̀ṣì, tán bá ra fúláwà lásán wọ́n máa lẹ orúkọ wọn mọ́, tán bá ra ìwé orin ẹyọ kan wọ́n lẹ orúkọ wọn mọ́ kán lè mọ̀ pé àwọn ni, tán bá ra fáànù ẹyọ kan, sílíìn fáànù ẹyọ kan, wọ́n kọ orúkọ wọn sí. Tí pásítọ̀ bá wá ànáùnsì wọn, ẹ̀rí inú ó mọ̀ bí wọn. Tó bá jẹ́ pé tí wọ́n bá ṣoore, o mọ̀ fẹ́ kán ànáùnsì ẹ pé ẹ bá ń dúpẹ́ o, lágbájá ṣe mí lóore, táwọn bá ti wá ànáùnsì ẹ fún gbogbo ayé, inú ẹ ò ní dùn. Irú èèyàn wo ni ẹ̀mí burúkú kan wà nínú ẹ, ẹ̀mí yẹn wà nínú ẹ. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, ṣe rí àwọn tí ẹ̀mí àjẹ́ bá wà nínú wọn nínú church, tí wọ́n pera wọn tán pera wọn ní ọmọ Ọlọ́run, ṣùgbọ́n tó yẹ pé ẹ̀mí àjẹ́ ló wọn pírètì nínú wọn, irú wọn lẹ máa ń rí bó ṣe lóhun ń gbàdúrà tó náà ni ó mọ̀ ṣépè tó. Ẹ̀yin májì ẹni tó pera ẹ̀ ní ìyá àdúrà tó ń ti Bible study bọ̀, tó dẹ̀ dé sínú ilé tó níta ló lomi ń wo omi tí mo pọn síbi kí n tó lọ Bible study, ẹnìkan ti lò ó, ẹ̀yin ará ilé ẹ̀ ní dáhùn sí o, ta ló lomi nínú yín kó jáde wá fún mi bí o, gbogbo yín dákẹ́, ẹ̀ ní jẹ́wọ́ pé ẹni tó lomi àbí, gbogbo yín ṣẹnu bọ́ọ̀lì sínú ilé o, ẹ ṣètè gèlèmọ̀ sínú ilé, ẹ dá mi lọ́wọ́ ẹ fi mí pé gbogbo ajá ń sìn o àbí.
nígbà tó bá yálẹ̀ lolúwẹ̀ tún bẹ̀rẹ̀ o lolúwẹ̀ tún bẹ̀rẹ̀ ó dáa tí ò bá sẹ́ni tó jẹ́wọ́ pò ń ló ń lomi ó dáa kò ní da fẹ́ ń tó lomi àrá ni ó sápá ń tó lomi tọ́ndà ni ó fàyà ń tó lomi ní orúkọ Jésù Olúwa wa àmín 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 fáyà. Irú wọn nìyẹn ayé ti wá mọ̀ wọ́n gbogbo aládùúgbò ti mọ̀ wọ́n pé wọ́n kàn ń lọ chọ́ọ̀chì ní chọ́ọ̀chì ò láyé wọn kọjá ó lè fi ríru wọn ọ̀pọ̀lọpọ̀ orú wọn àwọn aráalé ò lè bá wọn lọ chọ́ọ̀chì àwọn àlè ìfáìtì àwọn èèyàn kan dá wọn lóhùn torí wọn àwọn gan tá kàn ń lọ gan ayé wọn ò fògo ṣọ́ọ̀ṣì hàn ayé wọn ò fògo Ọlọ́run hàn ẹ̀yin ènìyàn Ọlọ́run àwọn ọmọ ìjọ tó lóhùn ò ní wá sí chọ́ọ̀chì mọ́ nítorí pé pásítọ̀ wàásù ìwàásù bá ń wí ẹni tẹ bá rí tó jẹ́ pé kò lè ṣe kó má tẹnu mọ́ ike èmi ni pásítọ̀ fi ń wàásù ń bá wí èmi ni wàásù yẹn ń tabá èmi ni pásítọ̀ fi ń wàásù ẹ wo orú ẹni bẹ́ẹ̀ ẹ̀mí burúkú ti wọnú ẹ kí ló kàn ẹ́ dùnà ṣé igi ni kí ìwàásù pásítọ̀ bá wí ni ìfúnkàn tó bá tẹ̀yẹ pé wọ́n ni pásítọ̀ fi ń wàásù ìwọ ṣàtúnṣe ọ̀nà ẹ̀ tó bá ṣàtúnṣe ọ̀nà ẹ̀ for example kágbà pé ó lè ní ẹ́ pásítọ̀ dẹ̀ ń wàásù páwọn olè ọ̀run àpáàdì náà ń lọ tí wọ́n dẹ̀ jólè ó ṣe yí padà kó má jalè mọ́ tó o bá jalè má jẹ́ kó lè tiẹ̀ kọ́ lókùn tí pásítọ̀ ń sọ náà tẹ bá rí ọmọ tó ń ṣàìsàn tán ní kí ló tó ṣe ń ṣàìsàn tó ní ìgbà tí màmá òun fún un lówó nǹkan tó ní kan fún un ìgbà táwọn fún un òun ló ṣe òun béèrè kan lọ́wọ́ bàbá àwọn fún un òun sì ṣàìsàn tó sì ń ṣàìsàn lóòótọ́ ẹ̀mí burúkú wà nínú ẹ̀ àwọn ọmọ ìjọ tán kú ọ̀tẹ̀jọ against pastor wọn ẹ̀mí burúkú ni ẹ̀mí àjẹ́ ni àwọn àjẹ́ nìyẹn nínú ṣọ́ọ̀ṣì ẹ̀yin ènìyàn Ọlọ́run àwọn òṣìṣẹ́ tó yapa kúrò nínú ìjọ nítorí pé wọ́n ṣe tí òótọ́ adarí bá wọn wí pásítọ̀ bá wọn wí àní mo mọ chọ́ọ̀chì kan lẹ́kọ̀ọ́ àwọn choir master wùwà tí ò dáa pásítọ̀ chọ́ọ̀chì wá discipline ẹ̀ ǹjẹ́ jẹ́ mọ̀ pé ṣe ni choir master yẹn Ọlọ́run ló mọ bó ṣe kọ́ sáwọn choir nínú ó dẹ̀ díjọ́ Sunday gbogbo àwọn choir ó dẹ̀ rò ìgbà tí pásítọ̀ wá sọ fún ẹ náà ni àwọn òróòpù ni mo ní ẹ wọ́n strike mọ́ nìyẹn nígbà tí pásítọ̀ sọ fún mi mò ń láti sọ yé pé kí wọ́n pe gbogbo àwọn akọni yẹn wá ní kálukú wa ni ìgbà tán discipline ọ̀gá wa ń kọ́ tán discipline ọ̀gá yìí so irú tán ń ṣe nìyẹn nínú church ẹ̀mí burúkú ni gbọ́ ilé àwọn àjẹ́ inú ṣọ́ọ̀ṣì àwọn náà máa ń kó àwọn èèyàn dẹ́ṣẹ̀ àwọn kan wà nínú church tó pé bá ti téèyàn gidi kan súnmọ́ wọn wọ́n máa sọ ẹni yẹn di akúrẹ̀tẹ̀ nínú gbàgbọ́ tó pé wọn ṣe bá rìn ìṣẹ̀lẹ̀ abàmì kan ṣẹlẹ̀ ní church kan nílùú kan tí mi ní dárúkọ wọ́n ń ṣèṣòru àwọn youth ọkùnrin rẹ̀ ní gbogbo àwọn youth ọkùnrin wọ́n ń ṣèṣòru má ṣe ń ṣèṣọ́ òru wọ́n ń gbàdúrà làdúrà yẹn gbóná lójijì lẹ̀mí Ọlọ́run bá bà lé ẹnìkan nínú àwọn ọ̀dọ́kùnrin yẹn ló bá ní ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa báyìí ni Olúwa wí èmi ni Olúwa ẹ̀yin ọ̀dọ́ wọ̀nyí èmi ò sí láàrin yín o torí pé aláìmọ́ ni yín mi ò sì lè ṣiṣẹ́ láàrin yín o torí pé ẹ̀ṣẹ̀ kún àárín yín tẹ́ ẹ̀ bá ronú pé wàdàkẹ́ jẹ́wọ́ èmi Olúwa ò ní darapọ̀ mọ́ yín mọ́ o. lálásọtẹ́lẹ̀ bá dákẹ́ tán ní youth president leader àwọn youth president ló bá ti ń sunkún ló bá nawọ́ sókè ló ní ẹjọ́ ń lọ́rọ̀ o youth president kí lẹ fẹ́ wí ló ní ẹjọ́ mo ti ṣàgbèrè o ló bá kúnlẹ̀ ẹ ti ṣàgbèrè ó ní bẹ́ẹ̀ ni òun ti ṣàgbèrè o sista Kalista òun ti bá sùn youth president ẹ ti bá sista Kalista sùn ẹ̀yin lẹ ń dàárín wa rú tẹ́ ẹ̀ jẹ́ kẹ́mi Ọlọ́run rìn ló bá ń sunkún ní ẹbí ẹ ṣàánú mi ẹ gbàdúrà fún mi kọ́lọ́ ṣàánú mi mo ti dẹ́ṣẹ̀ ló bá ń sunkún ní gbogbo àwọn youth náà máa fi tara náà bá ń gbàdúrà Olúwa dáríjì náà bá gbàdúrà yẹn gidi náà gbàdúrà yẹn tán ní youth president bá dìde nígbàtí youth president dìde òun ni assistant vice president lòun náà bá nawọ́ èwo lẹ́yìn náà fẹ́ sọ ẹ wò ó ṣe rí èmi náà ti dẹ́ṣẹ̀ kí ni ìwọ náà ṣe òun náà ṣàgbèrè ta ni ìwọ náà bá ṣàgbèrè sista Kalista ìwọ náà ti débẹ̀ ó lóun ti débẹ̀ ẹjọ́ ẹ̀ ṣàánú wọn lòun náà bá kúnlẹ̀ náà bá ní ó yẹ jẹ́ àgbàdúrà vice president wa náà ti lọ ṣàgbèrè ó ti lọ bá sista Kalista sùn ibẹ̀ ni financial secretary bá náwó ó ní ẹwù ẹ jẹ́ kí mi náà kú jẹ́wọ́ ká lè gba gbogbo ẹ̀pọ̀ ká lè gba gbogbo àdúrà náà pọ̀ lòun náà bá kúnlẹ̀ náà tún ní ó yá ẹja gbàdúrà àwọn méjì ẹ̀ náwó sí wọn òun ni treasurer náà bá náwó ó ní ẹwù ẹ jẹ́ kí mi náà let me tell the truth and put the devil to shame
ìwé èmi náà ti débẹ̀ tá ni wọ́n náà bá ṣe kàlísà èmi dé lóníkálùkù ìgbà táwọn yẹn sọ lóníkálùkù náà bá ń kúnlẹ̀ kí ló dé lóníkálùkù náà ká tó wọlé àwọn ọkùnrin bíi méje wọ́n ti kúnlẹ̀ ta ni wọ́n náà gorí ẹ̀ ó ní kàlísà náà ni ìwọ ń kọ́ kàlísà ìwọ ń kọ́ kàlísà irú èèyàn wo ni àǹtí kàlísà ìkan nínú àwọn akọrin sílàǹtì but tí gbogbo èèyàn mọ̀ mọ́ ni pé kò ní wọṣọ tó fìtì ẹ̀ láyé kò ní wọ aṣọ tó ṣàìsí ẹ̀ járe aṣọ mọ́ ń bẹ ó sì jẹ́yàn kan tó sanra tó lómi lára tó ṣe gànràn wò tó ṣe gìrìpà ṣùgbọ́n aṣọ mọ́ ń bẹ bí aṣọ aáyán ní ó wọ̀ yóò tó bá máa wọ bláùsì yóò wọ bláùsì mọ́ ń bẹ tí ò ní bòdodo tí ó fún mọ́ lára gádígádí tó yẹ pé gbogbo tòkè gbogbo àwọn táyé káyìn ni ó mọ yọrí sókè nígbà àyà ẹ̀ tó bá dẹ̀ lóhun wọ skẹ́ẹ̀tì náà sì rè skẹ́ẹ̀tì mọ́ ń bẹ tí ò bo tantan tí ó wàá ṣèdí gànkú sínú skẹ́ẹ̀tì tí ó ti bójú tán ó ti bóra ó ti bó gbogbo ara inú kwaya dẹ̀ ló wà ṣẹ́ni tán bá ń wàásù ó lè mọ sun o ṣùgbọ́n tán bá ti ń kọrin ìyìn báyìí sista Kàlísítà yóò mọ jó láti àyè kwaya yóò jó lọ síbi iwájú pẹpẹ yóò jó lọ síbi iwájú àwọn baba alàgbà yóò jó lọ síbi iwájú àwọn ọ̀dọ́ àṣẹ àǹtí Kàlísítà ní gbogbo àwọn ọkùnrin ṣọ́ọ̀ṣì ń wò ṣẹ́ni tó bá dẹ̀ kánà tó bá kó mọ́lẹ̀ tó ń ṣèdí wùyàwùyà kó mọ́lẹ̀ tó ràn dí wùyàwùyà sókè àṣọ kálukú gbogbo ìdí ni wọ́n ń wò ìgbà mi ó tún ní ó yá tí ó tún bá yà gbé tí ó tún rèsì àyà àṣẹ gbogbo ìgbà yẹn ló ti ń ta wọn lọ́fà àgbèrè àwọn àjẹnu ṣọ́ọ̀ṣì nìyẹn ẹ̀yin pásítọ̀ ẹ jẹ́ aṣọ́ra aṣọ ìwọ̀kuwọ̀ nínú ilé Olúwa àti gbogbo orú àwọn nǹkan bẹ́ẹ̀ ẹ rí àwọn Christian brothers tó ti ń gbóná tẹ́lẹ̀ àkànní dédé ẹ̀kan náà bọ̀dá brother yẹn ò kàn ní wúlò ní ṣọ́ọ̀ṣì mọ́ ni àjẹ́ kan ti mí sí àjẹ́ kan ti fara hàn àjẹ́ kan ti bá tiẹ̀ jẹ́ ẹ̀yin ènìyàn Ọlọ́run gbogbo orú àwọn nǹkan yẹn nǹkan burúkú ni ẹ gbọ́ ilé yìí pásítọ̀ tó yẹ pé ègún àtèpè ló máa ń ṣẹ́ lórí àwọn ọmọ ìjọ láti kó wọn sínú ìjẹgàba lẹ́ni àti ìkóniláyàjẹ èpè ló fi ẹ̀yin pásítọ̀ tó yẹ pé èpè ló fi ń dẹ́rùbà àwọn mẹ́mbà wàá dúró sórí pẹpẹ wàá mọ fi wọ́n ṣépè ìpẹ́ni tí ò bá dáwọ́ ẹ tí ò bá ṣe kíní kan wàá mọ fi wọ́n ṣépè ẹ̀mí àjẹ́ ló wà nínú yín dájì wòlíì tó ń sọ pé kíní kan ẹnìkan tó kúrò nínú chọ́ọ̀chì oníjọ́ kan ó pàtí ẹ bàjẹ́ ẹnìkan tí ò wá máa ń gbà kan ayé ẹ dojúrú pásítọ̀ ṣé chọ́ọ̀chì yín nìkan ni everybody mọ wá ni so ẹni tí ò bá ti wá chọ́ọ̀chì yín nísìnyí ayé ẹ gbọ́dọ̀ bàjẹ́ ni ẹ̀mí àjẹ́ ló wà nínú yín ẹni tẹ́ rí tó yẹ pé yóò mọ lérí wípé òun ó bà tẹnìkan jẹ́ ó dẹ pé rẹ ní pásítọ̀ wàá dẹ̀ mọ́ sọ pé tẹnìkan ó bàjẹ́ wàá dẹ̀ mọ́ sọ pé ó hàn ẹnìkan lé mọ̀ irú èèyàn wo ni ẹ ẹ̀mí àfọ̀ṣẹ́ ló wà nínú yín sà kì í ṣe ẹ̀mí Ọlọ́run dádì ẹ̀yin lẹ máa ń ṣépè lórí ọmọ yín tí ọmọ yín bá ti ṣẹ̀yìn báyìí pè lẹ́ máa ṣẹ́ ẹ̀mí àfọ̀ṣẹ́ ló ń lò yín kì í ṣojú lásán o mọ́mì bẹ́yìn ṣe ń lọ chọ́ọ̀chì tó èpè lẹ́ máa ń ṣẹ́ lórí àwọn ọmọ yín irú ìyàwó ni yín ẹ̀mí àfọ̀ṣẹ́ ló wà nínú yín ẹ̀ ń lọ chọ́ọ̀chì lóòótọ́ ṣùgbọ́n tínú bá ti bí yín tán èpè lẹ́ máa ń gbá àwọn ọmọ yín ṣẹ́ ọ̀rọ̀ burúkú ló máa jáde lẹ́nu yín ẹ̀dẹ̀ lẹ́yìn lọ chọ́ọ̀chì ẹlẹ́yìn gbàdúrà ẹ̀mí àfọ̀ṣẹ́ ló wà nínú yín ẹ̀yin àjẹ́ ẹnu ṣọ́ọ̀ṣì rèé o ẹ̀yin ènìyàn Ọlọ́run àwọn àjẹ́ ẹnu ṣọ́ọ̀ṣì ẹ rí wọn fẹ́ràn láti máa yan odi gbogbo èèyàn ni ó máa bá jà nínú ṣọ́ọ̀ṣì gbogbo èèyàn ni ó máa rí wísí nínú ṣọ́ọ̀ṣì àwọn àjẹnu ṣọ́ọ̀ṣì máa ń kún fún ẹ̀mí ìlara tẹ́nìkan bá ń ṣe rere inú wọn ò ní dùn tẹ́nìkan bá ń ṣe rere tán bá ànáùnsì pé lágbájá mọ̀ sórí ire kan kíní kó sọ kù láyà ẹ̀ ó ti bẹ̀rẹ̀ ẹ̀mí ìlara nìyẹn kò dẹ̀ ní kí ẹni yẹn mọ́ tó aláyọ̀ bá ń yọ̀ kò ní bá yọ̀ torí pé inú ẹ̀ ò dùn sí ẹni tó ń ṣe nǹkan rẹ̀ yẹn ẹ̀mí àjẹ́ ló wà nínú ẹ̀ ó wà á nù kú àyà ìwọ ló ń ṣe lára lágbájá ti súnmọ́ dádì jù rí àwọn ìyá àjọ nìyẹn àwọn náà súnmọ́ dádì jù àwọn náà súnmọ́ pásítọ̀ jù ìwọ ló ń sọ rú ẹ̀ kí ló dé tí wo ò súnmọ́ pásítọ̀ àwọn ọmọ mi lágbájá ni dádì fẹ́ràn jù àwọn ọmọ mi lágbájá ni pásítọ̀ fẹ́ràn jù àwọn ìsìtá lágbájá ni dádì fẹ́ràn jù àwọn ọbẹ̀rẹ̀ lágbájá ni dádì máa ń ṣe jù ó wá ń kó àwọn èèyàn jọ ẹ bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ bí wọn náà bá ṣe rere ara kì ó ya ọ bí èèyàn burúkú ni ẹ̀mí burúkú wà nínú ẹ ó péré ẹ ní èèyàn Ọlọ́run ó wà nínú chọ́ọ̀chì ìwọ àtẹnìkan ní misunderstanding wọ́n fẹ́ bá yín parí ẹ̀ oní kò lè tán mọ́ wọ́n bá yín parí ìjà ó láyé ìkọ́lẹ̀ ti parí ẹ̀ ọ̀run ni ọ̀run bó ló ti mọ̀ tán parí ìjà ọ̀run àpáàdì iná ló máa yanjú ẹ̀ fún yín o ò lè dáríjì yàn o ò lẹ́mí ìdáríjì o ní ẹ̀mí àràn kan
ẹ̀mí àrankàn, ẹ̀mí àrankàn nǹkan burúkú ni. Ẹ̀mí tó jẹ́ kó dédé mọ́ bínú, ìbínú dìgbòlugi, ìbínú akọgbátúgbaká, irú ìbínú burúkú bẹ́ẹ̀, ìbínú àfọ̀ṣẹ, ìbínú ẹ̀mí àjẹ́ ni. Ẹ̀mí burúkú kan wà nínú ẹ. Ẹ̀mí yẹn òun ni kò jẹ́ kí ohun rere gbogbo tó ń gbọ́ nínú ìwàásù ọ̀rọ̀ Ọlọ́run, bó ṣe ń gbẹ́kọ̀ ọ̀rọ̀ Ọlọ́run tó ó fi ṣe wà wù, ó ti sọ̀rọ̀ ẹ di amúnibúni ẹran ìbíyẹ fọ́ lójú ọ̀tún, ẹran ẹ fọ́ lójú òsì. Ìṣe àti ìwà ẹ kò lè jẹ́ káwọn èèyàn tẹ̀lé ẹ wá ṣọ́ọ̀ṣì. Ìṣe àti ìwà ẹ kò lè jẹ́ káwọn èèyàn kí wọ́n gba Jésù. Ó wá yá ìwọ àti wọn lẹ́jọ́ ń jáde evangelism, òun jáde evangelism ní tó tọ́pẹ́ káwọn èèyàn wá gba Jésù. Ìwọ tó ti ń lò ń jáde evangelism ọ̀hún gan, ṣáyé ẹ yí padà. Ìṣe àti ìwà ẹ kò fi hàn pọ́mọ Ọlọ́run ni ẹ. Ẹ̀mí àjẹ́ ló wà lára ẹ, ẹ̀mí àfọ̀ṣẹ, ẹ̀mí àjẹ́ ló wà lára. Ó lọ́pàdé àjẹ́ tiẹ̀ kì í ṣàjẹ́ tó ń lọ́pàdé, àjẹ́ olùbíníọ́ nínú ṣọ́ọ̀ṣì, olùbíníọ́ ti ń pọnmọ́ reléwẹ̀, ìkànnìọ́ ò dáa. So àwọn nǹkan yẹn òun ni àmì tí a fi mọ̀ wípé ẹ̀mí burúkú kan lo lágbájá yìí. Ẹ̀mí burúkú ni. Tètè ronúpìwàdà lónìí. Àwọn àjẹ́ nínú ilé Olúwa, àwọn àjẹ́ nínú ṣọ́ọ̀ṣì. Ṣe rí àwọn àjẹ́ nínú ṣọ́ọ̀ṣì, kò sí ní ẹsẹ̀ wọn ti gùn, kò síbi tí wọn ò ní lọ. Wọ́n mọ wòlíì, gbogbo wòlíì tó wà ní ìlú náà mọ̀. Wọ́n mọ wòlíì olómi, wọ́n mọ wòlíì oníyanrìn, wọ́n mọ wòlíì ọlọ́pàá, wòlíì tó ń lo ọ̀pá, wọ́n mọ wòlíì tó ń lo òróró, wọ́n mọ wòlíì tó ń lo àdín àgbọn, wọ́n mọ wòlíì tó ń fẹ́ po ṣe àyẹ̀wò. Kò sì sórí òkè tí wọ́n mọ̀. Wọ́n mọ orí òkè ìtórin, wọ́n mọ orí òkè pákòtó, wọ́n mọ orí òkè ìdó àjìnàre, wọ́n mọ orí òkè ìdó àjìnà súnmọ́tòsí, wọ́n mọ orí òkè ẹfọ̀n alààyè, wọ́n mọ ń lọ sórí òkè èrìò, wọ́n mọ ń lọ sórí òkè ẹdẹ, wọ́n mọ ń lọ sí gbogbo orí òkè náà ń lọ. Kódà gan níbi tó lórí òkè dé, ó tún béèrè ẹgbọ́n náà, wọ́n lórí òkè kan wà tó ń pè ní Kilimanjaro, ẹjọ́ apá abolówà mo fẹ́ lọ gbàdúrà mbẹ̀. Ẹgbẹ́ orí òkè Olúmọ apá abolówà mo fẹ́ lọ gbàdúrà mbẹ̀. Ìwọ Ọlọ́run orí òkè Olúmọ o. Síbẹ̀síbẹ̀ ọwọ́ wọn ò mọ́, síbẹ̀síbẹ̀ wọn àdá iṣẹ́ ibi ọwọ́ wọn lẹ̀. Má ṣe ń gbàdúrà tó, ẹ̀ẹ́rí wọn mọ gbàdúrà níbi machine, prayer machine ni wọ́n mọ gbàdúrà, síbẹ̀síbẹ̀ irú kí náà ń gbà nínú àdúrà. Irú pọ́ìntì wo ni wọ́n ń sọ nínú àdúrà? Irú àdúrà wo lẹ ń gbà? Àdúrà dímọ́nì, ẹ̀bẹ̀ àdúrà dímọ́nì, àdúrà tẹ gbàgbàgbà tẹ́ ẹ̀ dáṣẹ́ ibi ilẹ̀, àdúrà tẹ gbàgbàgbà tẹ́ ẹ̀ jáwọ́ nínú ìkà, àdúrà tẹ gbàgbàgbà tẹ́ ẹ̀ jáwọ́ nínú ọ̀tẹ̀, àdúrà tẹ gbàgbàgbà tó yẹ pé iná lẹ ń lídìí ọ̀tẹ̀ nínú church, àdúrà tẹ gbàgbàgbà tó yẹ pé iná lẹ ń hùwà ibi, àdúrà tẹ gbàgbàgbà tó jẹ́ pé síbẹ̀síbẹ̀ kò sọ̀rọ̀ ọ̀rẹ́ lẹ́nu yín. Ọ̀rọ̀ ìrẹ̀wẹ̀sì lẹ máa ń sọ, ọ̀rọ̀ tó lè bà tèèyàn jẹ́ lẹ máa ń sọ. Gbọ́ yìí sọ yí àtọ̀rọ̀ ẹ̀yìn kò kúrò lọ́wọ́ yín. Ẹ̀yin náà sì ni ìyá ṣọ́ọ̀ṣì, ẹ jáwọ́ nínú ibi. Ẹ̀yin àjẹ́ ṣọ́ọ̀ṣì, ẹ ronúpìwàdà lónìí. Ẹ gbọ́ ilé ìgbẹ̀yìn irú àwọn àjẹnu ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ kì í dá o. Rédèrèdè rádaràdá ló máa ń gbẹ̀yìn irú wọn. Káyé tiẹ̀ náà má bàa rí bẹ́ẹ̀, ó ṣe ronúpìwàdà lónìí. Káyé tiẹ̀ náà má bàa bàjẹ́, ó ṣe ṣàtúnṣe ọ̀nà ẹ lónìí. Èmi sọ tèmi o, ìtòlúwa ní kí n sọ rèé. Ẹni tó bá létí kó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ. Gbogbo àtẹ̀yìn charismatic church, ẹ̀yin charismatic witches nínú church, àti ẹ̀yin classical witch nínú church, ẹ ronúpìwàdà. Ìwé Revelation chapter 2 láti verse 20 takalẹ̀ kan, Ọlọ́run sọ bẹ́ẹ̀, ó ní Jésébélì tó pèrè ẹ̀ ní wòlíì, ó ní mo fún ní àyè pé kó ronúpìwàdà, ó ní ṣùgbọ́n kò fẹ́ ronúpìwàdà. Ó ní èmi ò fi kú pa àwọn ọmọ ẹ̀, èmi ò sì gbóhùn gangan sórí àkéte àìsàn. Ṣé mọ̀ pé a wí fún ni kó tó dání? Àgbà ìjàkadì, ẹ ronúpìwàdà kó tó di wípé ó pẹ́ jù o. Kí òjò ìbínú Ọlọ́run tó rọ̀ kó tó rọ̀ lẹ́yìn lórí, ẹ ronúpìwàdà mọ́mì, ẹ ronúpìwàdà. Ẹ rí pé tẹ bá ronúpìwàdà, ìjì á dáwọ́ dúró. Ẹ lè mọ sọ̀rọ̀ ránṣẹ́ Ọlọ́run láì dáa kẹ́dẹ̀ rò pé ìfàmìrún yẹn máa ṣiṣẹ́ fún yín. Chọ́ọ̀chì ibi tó ń lọ tó bá mọ̀ yín pé ibẹ̀ ò dáa mọ́, kú o mẹ́ wọ́rọ́wọ́. Tó bá dẹ̀ tí kú o mẹ́ kì í ṣe pé kó mọ lùlù kówó kì í pé kó mọ sọ̀kò bànújẹ́ síbẹ̀, kú o mẹ́. O dẹ̀ kúrò mẹ́, o dẹ̀ ń dáná ogun níbẹ̀. O kúrò nínú chọ́ọ̀chì yẹn náà, o dẹ̀ ń dá wàhálà lẹ́ ń bẹ̀. Irú èèyàn wo ni ẹ́? Irú èèyàn burúkú wo ni ẹ́? Dẹ̀ ẹ̀yin tó yẹ pé wà níbi táwọn àjẹnu ṣọ́ọ̀ṣì tán ti mí sí yín, wọ́n ti rojọ́ pásítọ̀ fún ẹ láìda, lọ bèèrè lọ́wọ́ pásítọ̀ yẹn.
wọ́n ti sọ̀rọ̀ ẹnìkan fún ẹ láì dánú chọ́ọ̀chì wọn ni kò mọ bí má dá wọn lóhùn, má jẹ́ kán wọ́ ẹ kúrò nínú ilé olúwa àjẹgbodò, má jẹ́ kán bà tiẹ̀ jẹ́. Kì í ṣe gbogbo ẹni tó ń pè mí ní olúwa olúwa ni ọmọ ọlọ́run o. Láàárín àwọn ènìyàn mi a rí àwọn ìkà, bíbélì ló sọ bẹ́ẹ̀. So má jẹ́ kán bà tiẹ̀ jẹ́, tètè kúrò láàárín wọn, má bá wọn ṣọ̀rẹ́ mọ́. Ẹni tó wà nínú kwaya tó tẹjọ́ ń ṣọ̀rẹ́ nínú kwaya tó yẹ pé òun ló ń kó bá ìrìn àjò gbàgbọ́ ẹ, kú òun bẹ́ẹ̀ yẹ fún, má jẹ́ kó sọ ẹ́ di olórí burúkú bíi tiẹ̀. Ẹni tó pèrè ní díkínẹ́sì tó introduce ilé wòlíì ilé olóògùn sí ọ, má bá rìn mọ́, má jẹ́ ó bá tiẹ̀ jẹ́. Èṣù láṣojú nínú ṣọ́ọ̀ṣì o, orúkọ Jésù làwọn náà ń pè o, bíbélì làwọn náà ń dì mọ́ hà, náà ń pamọ́ bíyà kiri o. Ìkàsì ni wọ́n, ẹ̀mí àjẹ́ ló ń gbénu wọn o. Má jẹ́ kán bá tiẹ̀ jẹ́ o, tètè yẹ̀ fún wọn báyìí o. Ohun tó Olúwa ní sọ fún yín rèé o, ẹni tó bá létí kó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ. Àwọn símónì oṣó nínú ṣọ́ọ̀ṣì àti àwọn jésébélì àjẹ́ nínú ìjọ. Gbogbo ẹ̀yin ènìyàn, orí ọ̀fẹ́ tẹ́ fi jẹ́ olùṣe ọ̀rọ̀ Ọlọ́run Olúwa yóò fi fún yín o. Ẹ lọ ronúpìwàdà kí àdúrà tá ń gbà yìí gan kó lè gbà, kí àdúrà tẹ́ ti ń gbà látijọ́ ìkọ́ Ọlọ́run lè gbọ́, kádùá má bàa mọ wọ voice mail, kádùá má bàa mọ dàbí gbígbó ajá. Yóò dára fún wa. Mo gbàdúrà gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, ọ̀run àánú kó ṣí fún yín. Ọ̀rọ̀ Ọlọ́run tẹ́ gbọ́ lónìí kó sèso nínú ayé ẹnìkankan, kó ṣiṣẹ́ àyípadà nínú ayé wa. Gbogbo ẹ̀mí ìbọ̀dè, ẹ̀mí àìlẹ́mí ìdáríjì, ẹ̀mí gbọ́ yìí sọ yìí, ẹ̀mí ọ̀tẹ̀, ẹ̀mí ìtẹnubọlẹ̀ rojọ́, ẹ̀mí ìbátẹnijẹ́ kó jáde nínú ayé ẹnìkankan ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa. Àmín.